Kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú ńlá ńlá tí a rí gbà o, tí a tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹrin. A sì dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé gbogbo àbá rere tí àwa ní fún ara wa àti èyí tí ẹ̀yin ní fún wa lẹ ti jẹ́ kó wá sí ìmúṣẹ. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ìní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹtàlá oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ta ni òun sìn? Ta ni òun sìn? Àmú àkọ́sórí wa nínú ìwé Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnléníogún. Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnléníogún tí ó kà báyìí: kò sí ẹni tí ó lè sin olúwa méjì o. Kò sí ẹni tí ó lè sin olúwa méjì, nítorí yálà yóò kórìíra ọ̀kan, yóò sì fẹ́ èkejì, tàbí yóò faramọ́ ọ̀kan, yóò sì yan èkejì ní ìpọ̀sìn. Ẹ̀yin kò lè sin olúwa pẹ̀lú mámónì. Ẹ̀yin kò lè sin olúwa pẹ̀lú mámónì. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ìwé Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún tí ó kà báyìí pé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í sì ṣe fún ènìyàn, kí ẹ mọ̀ pé lọ́wọ́ Olúwa ni ẹ̀yin yóò gba èrè o, nítorí ẹ̀yin ń sin Olúwa Kristi. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi ní ìgbà tí í ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kì yóò lè ṣe iṣẹ́. Ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹrin. Ibi kíkà òkè yìí sọ pé iṣẹ́ ẹni tí ó rán mi kì í ṣe iṣẹ́ olùṣọ́-àgùntàn rẹ̀. Ìdí nìyí ni mo fi rẹ́rìn-ín ní ìgbà tí mo gbọ́ tí ẹnìkan sọ pé ó sọ fún mi pé ní ìgbà kan sẹ́yìn pé mo ti ń sìn ọ́ láti ọdún yìí wá. Ó yà mí lẹ́nu. Nítorí náà mo fèsì pé sìn mí. Mo lérò pé a jọ ń sin Ọlọ́run papọ̀ lọ́nà kan náà ni. O ní láti mọ ẹni tí òun sìn ní tòótọ́. Ṣé Ọlọ́run ni òun sìn ni, àbí olùṣọ́-àgùntàn tàbí olórí ẹ̀ka ìjọ rẹ? Tí o bá ń sin Ọlọ́run, o kò ní hùwà dáadáa nígbà tí olùṣọ́-àgùntàn tàbí olórí ẹ̀ka ìjọ rẹ bá wà nítòsí nìkan. Ṣùgbọ́n ìwọ yóò ṣe bẹ́ẹ̀ nígbà tí gbogbo ẹni tí ó sọ pé òun sìn lè rí ọ ní ìgbà gbogbo. Fún àwọn kan, aládùúgbò wọn ni wọ́n ń sìn. Wọ́n fẹ́ kí àwọn aládùúgbò wọn rí wọn bí Kristẹni tó gbóná. Ṣùgbọ́n ní kọ̀kọ̀, wọ́n túbọ̀ ń dẹ́ṣẹ̀. Tí o bá mọ̀ pé Ọlọ́run ni òun sìn lóòtítọ́, jíjẹ́ mímọ́ lójú rẹ ni yóò jẹ́ ọ́ lógún ju jíjẹ́ mímọ́ lójú àwọn ará ìta lọ. Ìwé Ìfihàn orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànlá wípé Olúwa, ìwọ ni ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí ìwọ ni ó dá ohun gbogbo, àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà tí o sì dá wọn. Ó yẹ kí o wu Ọlọ́run láì wo ènìyàn tí ó yí ọ ká o. Ó yẹ kí o máa wu Ọlọ́run kí o sì wo Ọlọ́run láì wo ènìyàn tí ó yí ọ ká. Ní ìparí, àwọn ènìyàn kan sọ pé wọ́n ń sin Ọlọ́run, ṣùgbọ́n ohun tí wọ́n yóò jẹ ni wọ́n wá o. Wọ́n wá sọ́dọ̀ rẹ̀ nítorí wọ́n nílò nǹkan lọ́wọ́ rẹ̀ nìkan ni o. Ohun gbogbo tí wọ́n ń ṣe fún Ọlọ́run jẹ́ látàrí ohun tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Fún àpẹẹrẹ, ìdí nìyí tí àwọn ènìyàn fi máa ń wá. Àwọn ènìyàn wà tó máa ń dín ìfarajì wọn kù nínú ìjọ. Nígbà tí ohun tí wọ́n bá ń wá bá ti tó wọn lọ́wọ́, bí wọ́n bá ti rí i gbà. Fún àwọn kan, wọ́n wà nínú ìjọ nítorí wọ́n ń wá ọkọ tàbí wọ́n ń wá aya tí ó mọ Ọlọ́run láti fẹ́. Nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Jésù ń lé àwọn tó ń wá sọ́dọ̀ rẹ̀ nítorí àkàrà àti ẹja dànù. Ó lé àwọn tí ó ń wá sọ́dọ̀ rẹ̀ nítorí àkàrà àti ẹja, ó lé wọn dànù. Ìsìn irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ kò ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀.
o lè rí èròǹgbà wọn. Ọlọ́run mọ èròǹgbà wọn gangan, kì í sì ka wọ́n sí àwọn ọmọ rẹ̀. Ṣé Ọlọ́run ni òun sìn ni? Àbí ènìyàn ni òun sìn ni? Olùfẹ́, o ní láti mọ̀ dájú ẹni tí òun sìn. Sin Ọlọ́run fún ẹni tí Ọlọ́run jẹ́, kì í ṣe fún ohun mìíràn. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ṣé òun sin Ọlọ́run fún ẹni tí Ọlọ́run jẹ́ tàbí fún ohun tí wàá rí gbà lọ́wọ́ rẹ̀? Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ a sọ pé bàbá mi, Olúwa, oore ọ̀fẹ́ láti máa sìn ọ́. Olúwa, yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Oore ọ̀fẹ́ láti máa sìn ọ́ tọkàntọkàn, tí kì í ṣe nítorí ohun tí màá gbà ní ọwọ́ rẹ, tí kì í ṣe torí ohun tí mò ń wá bọ̀ ní ọ̀dọ̀ rẹ. Fún mi ní oore ọ̀fẹ́ láti sìn ọ́, láti máa wá ọ, láti ṣe iṣẹ́ rẹ láìsinmi àti láìsàárẹ̀. Yálà ènìyàn wà pẹ̀lú mi àbí wọn kò sí pẹ̀lú mi. Fún mi ní oore ọ̀fẹ́ láti sìn ọ́ dé ojú àmì, kí n lè mọ̀ wípé ìwọ ni ọba tí ó ń san oore fún ẹni. Ògo ni fún orúkọ rẹ Ọlọ́run, nítorí tí o ti gbọ́. Jésù Olúwa wa. Àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.